ilé àbí àjọ DSS wọ́n gbé Ọmọyẹlé Sowore lọ sí ilé ẹjọ́ látàrí ọ̀rọ̀ tó sọ nípa rẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbi tó ti pe Bọ́lá Tinubu ní ọ̀daràn. A ti sọ̀rọ̀ yìí ní bírí nígbà táwọn àjọ DSS sọ wípé a sì ń rò pé kó tọrọ àforíjì. Ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀rọ̀ tó sọ yẹn ó burú jáì pé kó yọ kó lórí ìtàkùn X ẹ̀. Ntí Ọmọyẹlé Sowore sọ ni pé n tóun ò lè ṣe láyé òun ni pé kó wọn tọrọ àforíjì. Ẹlẹ́ẹ̀kejì ni pé n tóun fi ibẹ̀ òun ní yọ kó. Ẹ rí i pé mo kí ẹ̀yin ara ilé kan sí wa kí n pẹ́ káàbọ̀ padà. Ìwà ta ni ó mú mi tàbí ìwà ká máa wú àwọn èèyàn lórí wọn ò lè rí wa bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Kódà bó jẹ́ pé ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wa ọba tún ti ń di ìwà ọ̀daràn. Torí pé bí wọn ò bá lè gbé ọ fún ìwà pé òwò àbàjẹ́ mi libel banilórúkọ jẹ́ ò ṣeé gbé. Torí pé ìwé kọ́ ọmọ pèèyàn lórúkọ tí ò jẹ́ láì jẹ́ pé ilé ẹjọ́ pronounce èèyàn gẹ́gẹ́ bí ọ̀daràn. Kódà àwọn tí wọ́n mú pẹ̀lú ìwà òwò ọ̀daràn èèyàn kan gbọ́dọ̀ pè wọ́n bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni afurasí ọ̀daràn ni wọ́n máa ń pè wọ́n. Àfìgbà tí ilé ẹjọ́ bá tó láti máa pe odidi ààrẹ ní ọ̀daràn. Gbogbo ọmọ Nàìjíríà ló dáná. Ó jẹ́ wà tí ò bá ọmọlúwàbí mu. Ààrẹ lọ sí Brazil, ààrẹ ń sọ fún ààrẹ orílẹ̀-èdè Brazil. Ń gbé ìwà jẹ́bánú tí ń di àfìsẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ń pe ẹ máa wo ọ̀daràn yìí. Ọlọ́run sọ ní Brazil pé kò sájẹbánú Nàìjíríà mọ́. Irú irọ́ òfòwò ní pa ń bẹ̀. Láàárọ̀ òní Ọmọyẹlé Sowore tó ń sọ lójú òpó rẹ̀ pé àwọn Twitter tẹ́lẹ̀ tó jẹ́ X báyìí pé wọ́n bóun sọ̀rọ̀ pé kó wọn yọ kúrò. Ó ló ń lòun ò ní yọ. Torí pé eléyìí àwọn èèyàn ò lè bá yọ. Eléyìí ó tako abala ìwé òfin orí 24 ẹsẹ̀ 2 orí ibi ti cybercrime. Eléyìí tó jẹ́ pé ó tàbùkù ó bu ẹnu àtẹ́lu kéèyàn ọmọ banilórúkọ jẹ́ lójú òpó ìtàkùn ayélujára. Eléyìí bóyá Sowore understand bẹ́ẹ̀ ni o àbí pé ìfẹ́ ẹnu rẹ̀ tàbí kó ti sẹ́ ẹnìkan kó ń tàn ó ti dí létí. Kìnìkan wá sọ pé yóò kó ń tiẹ̀. Yóò kó ń tiẹ̀. Àti pàápàá ó ní gbọ́kànlé nínú àwọn èèyàn tó wà lórí ìtàkùn ayélujára. Ó sì ní ìdánilójú pé kò sí nǹkan tó ń lè ṣe tó ń ò lè mú jẹ. Ara nǹkan tí wọn ò mọ̀ rèé ṣe rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí ààrẹ Trump ilẹ̀ Amẹ́ríkà tó ń gbé nípa mímọ́ fi àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ sọ̀kò sí ilẹ̀ bàbá wọn. Gbogbo ẹ̀ náà kọ́ lè yóò pé ìwà burúkú ló jẹ́. Àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ nílẹ̀ Amẹ́ríkà ọ̀rọ̀ wọn dàbí inú ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni nílùú Ilé-Ifẹ̀. Òfin ọ̀tọ̀ ní tinú ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Òfin kan náà láwọn èèyàn kan náà tí wọ́n bá dé gbòòrò wọn ò ní tẹ̀lé mọ́. Dé koto kó tó di pé ogun alùpùpù tí wọ́n bá dé inú ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀ wọn ò dé koto. Ṣùgbọ́n tí wọ́n bá ti ń dẹnu olóró báyìí wọn ò sì kú bẹ́ẹ̀ ni. Bí èpè bẹ́ẹ̀ ni àwọn ọmọ ilẹ̀ àtàwọn ilẹ̀ Amẹ́ríkà ṣe rí. Ọmọyẹlé Sowore Amẹ́ríkà níyàwó rẹ̀ ń gbé àtàwọn ọmọ rẹ̀. Òun náà bí ọmọ onílùú lọ́jẹ́ l'Amẹ́ríkà. Ǹjẹ́rú ń tán sọ sí Bọ́lá Ahmed Tinubu yìí. Ǹjẹ́nu ẹ̀ tọkọ sọ fún Trump lẹ́yìn tí o ṣe bàtàn rẹ̀ tí ìsára ìlú rẹ̀ ààrẹ tiwa tó jẹ́ dúdú tiwa ń bí ìlànà sọkúsọ sí. Ní wọn ò rídìí àti rọ̀ wá èèyàn á máa sin nǹkan míì kọ nípa bóyá ó jẹ́ kẹ́mọ́ṣàn kó borí òun. Bóyá bínú rúbọ lójú. Tó bá kọ́ èèyàn á máa padà tó ń fakú mbẹ́ bí tí mo kọ ẹ̀rọ àpòkù díẹ̀ káàtó. A máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan ó ti mú sọ́wọ́ ṣùgbọ́n bó tiẹ̀ mú kó mbẹ́ yẹn ó tó gbèsè pé èèyàn ronú pìwàdà. Pé ìjọba tiẹ̀ wá tó ń lè sọ wípé kó mú kó mbẹ́ lásán. Àwọn agbófinró ní gbé kúrò mbẹ́. Kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe nǹkan tó ń ṣe wọn dẹ̀ rí nírè pé torí pé àwọn jẹ́jọba kò sí nǹkan táwọn ò lè ṣe. Ó kù díẹ̀ káàtó fún Ọmọyẹlé Sowore. Ntí àwọ̀ kan sọ fún Yẹlé ni pé bẹ́ẹ̀ bá fojú bíntín wẹ̀rí yóò gbélú ẹ lọ ẹ̀rí a máa gbé ni lọ bẹ́ẹ̀ yẹn bá fojú kọ̀gá wòkè òkè a máa kani láyà agódóńgbò a máa dá mi dọ́ọ̀kì lápá sẹ́lẹ̀ ro a sì máa gbèrò mi lọ òkò téèyàn bá fojú rí náà ní fọ́ni lójú o ẹni tó bá sì ru epo tàbí ru omi kọ́là wí fún nìkan kọ́là wí fún pé díẹ̀díẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ ìgbéra sánlẹ̀ ni o mo lè fò yí mo lè fò tọ̀hún ní ó mú àkèrè jánu náà tí o díẹ̀díẹ̀ lónìí nílé ẹjọ́ bó tún ṣe ń ké tata táǹbẹ̀ náà nìyẹn bó ṣe ń fọ́ká àti ń pè wọ́n ní ó ń sọ pé àwọn illegal DSS. bó ṣe ń pè àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ nù ṣẹ́rá àwọn èèyàn fúnra wọn nílùú yìí lóòótọ́ là ń béèrè fún ìjọba àwarawa. bẹ́ẹ̀ni. ìjọba àwarawa yìí. ǹjẹ́ àwa gangan bọ̀wọ̀ fún. a bọ̀wọ̀ fún
gbogbo àwọn ìdí. à ń béèrè fún rule of law dáwà gan dáwà gan wà lọ́ọ̀fù. sáwà lọ́ọ̀fù ìkọ́sí tó lè ṣe lóde ló ń ṣe nulẹ̀. ló ń ṣe nulẹ̀ nígbà wọ́n bá ń pe àwọn tí wọ́n lọ training wọ́n gba fọ́ọ̀mù láti jọ wọ́n ń ṣiṣẹ́ wọn látọdúnmọ́dún tó ní pé ìlẹ́gà gbogbo àwọn terms yìí tílé ẹjọ́ ọba jókòó òun pe inspector general police ní ìlẹ́gà AIG tí àwọn èèyàn ọba gbégbèsè nìkan kan ẹwà kan tó jẹ́ aburú ẹwà tó ti lùgbàdì kòkòrò tí wọ́n bá jẹ́ kọ́mọ wà láàrin kòkòrò lọ tó lè ṣàkóbá àwọn tó kù gbogbo àwọn tó kù ní òkúba tí wọ́n bá ètè yọrú àwọn kàndánù rẹ̀ sí àwọn eléṣòwò rẹ̀ kó làwọn rẹ̀ sì gidi ọmọ ilẹ̀ yìí náà ti mọ́ bọ̀wọ̀ fófin àwọn èèyàn mi ọmọ rò pẹ̀lú ìwà tí ń wù yìí náà ni wà tó tọ́ láwùjọ ni. àti pé nítorí ńgbà tó ṣe tí wọn ò ti lè fi nǹkan kan ṣe o kò sẹ́ni tó lè ṣe tí ò ní mú jẹ. àǹfààní tí sì ń lò kojú pé ọmọ Yorùbá ní ń bẹ nípò tó bá jẹ́ ọmọ aláwùsá lọ́wọ́ à ń pò kódà wọn ò ní gbọ́ ẹjọ́ rẹ̀ nígbà kankan wọn ò gbé jùúbì kan tó jẹ́ ìhò lẹ́ni. kọ́kàn lọ́ mọ̀ ṣeré ń bẹ̀. gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu tí wọ́n ń dẹnu lápá ìlà oòrùn gúúsù. kò sẹ́ni tí ọ̀rẹ́ nìkan kan lọ́wọ́ o abánidá ìbánidébẹ̀ o. Samuel Hepa ní Finland kò wálé ń sọ̀kò ìbànújẹ́ lé ń ru àwọn èèyàn sókè pẹ̀lú ọ̀rọ̀ ọbí tí ń sọ fún wọn. nídẹ̀ sọ́ni sọ wípé kò sẹ́ni tó lè mọ̀ sí. bẹ́ẹ̀ni àságbára tí ó mú wà. Finland ni ẹ ti mú ẹ̀wọ̀n tó wà láàrin omi ni ẹ fi sí kódà bí èèyàn bá fọ́rú ẹ̀wọ̀n bẹ́ẹ̀ odò ni ọkàn lù. lágbára Ọlọ́run tó bá sì bọ́ ní odò oúnjẹ àwọn ọ̀nì ní ọ̀jẹ̀. kẹ́ẹ̀lì mọ̀ pé ibi àìkúra rẹ̀ níjànú ni o ó rò pé ó ń po Nàìjíríà pé gbogbo ọ̀ràn tó ń dá ọ̀ràn Nàìjíríà nìkan ni. Nnamdi Kanu ńkọ́ ṣé Nàìjíríà wọn ti mú ni. wọ́n gbàgbé pé ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbésùnmọ̀mí orílẹ̀-èdè àgbáyé wọn ò fojú kékeré wò látàrí pé wọ́n sì máa ń ran orílẹ̀-èdè tó bá ti sákò lọ́wọ́. bẹ́ẹ̀ ni wọ́n ràn lọ́wọ́ wọ́n mú lọ́hùn wọ́n fún ní ìdájọ́ tó le kankan kan tó gbẹ̀jà ọdún 5 kọlọ̀ rẹ̀ lò nínú ọgbà ẹ̀wọ̀n irú eléyìí tí ó lò bẹ́ẹ̀ bó bá sì máa dín lọ́dún 5 yóò tó bọ́ sọ́wọ́ ọlẹ́ yìí ni. lágbára Ọlọ́run ó bọ́ sọ́wọ́ ọlẹ́ yìí ni. Nnamdi Kanu báwọn ọmọ rẹ̀ bí wọ́n ṣe ń dúkùkù lájà tó a sọ pé à ń tàbùkù Nnamdi Kanu o ṣùgbọ́n tá à ń sọ ni pé ó yẹ kó kálukọ́ fọ ọmọ rẹ̀ bí tọwọ́ gbé. bàbá tàbùkù Nnamdi Kanu àtàbùkù iṣẹ́ láàbí. iṣẹ́ láàbí tí ń ṣe. àtàbùkù iṣẹ́ láàbí. tí mo tiẹ̀ fẹ́ ṣe lálàyé ni pé kò sí pé a pe Kanu a tàbùkù ẹ̀ lọ́nà báyìí bí kò sí pé báwọn èèyàn rẹ̀ ṣe ń pé báyìí ni báyìí làwọn tó báyìí làwọn mọ agbára báyìí ni bẹ̀rẹ̀ náà àti tó náà mọ fẹnu rẹ̀ sọ ẹ da Èkó lulẹ̀ ẹ da ibi lulẹ̀ ẹ pa àwọn èèyàn ẹ pa àwọn ológun gbogbo tí ń fẹnu sọ ńgbà tí ilé iṣẹ́ ológun mú tí àwọn DSS fìdí ẹ̀ gúnlẹ̀ kódà àwọn ò gbé kọjá ọ̀dọ̀ ara wọn ò gbé lọ sínú ọgbà ẹ̀wọ̀n kankan kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ tó ya wọnú ọgbà DSS lónìí ó sì ń bẹ lọ́wọ́ wọn ó di ọdún tí ààrẹ àná lò olóògbé Muhammadu Buhari wọ́n jọ lò ní ààrẹ kejì ló ti ń lo ìkọ́ni méjì lọ yìí wọ́n tún jọ ń lò ó lọ ní níta ń sọ ni pé gbogbo ẹni tí bá yẹn apá táǹkù má yàn síjọba o ọba yẹn ìjọba gbọ́ ọmú sínkún má yàn síjọba o gbogbo tó wù kẹ́dà ọ̀jẹ́ láyé bẹ́ẹ̀ ṣe ń wo yìí olóògbé Moshood Kasimawo Abiola kò bá wà láyé dòní tí táìsàn ọ̀pá o tí ó bá jẹ́ pé ìgbésẹ̀ tó jẹ́ pé ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin nípa pípẹ́ra rẹ̀ ní ààrẹ kí láti pẹ́ra wà láàrẹ sí àjọ elétò ìdìbò ló kéde rẹ̀ ni sí ilé ẹjọ́ ló sọ pé wọ́n ló gbégbá orókè ni eléyìí nìkan bó ti yẹ pé ìgbésẹ̀ tó gbé yìí ààrẹ Moshood Kasimawo kọ́lọ́ ọ̀dẹ̀lẹ̀ fẹ́ yẹn rí wọn ò mọ̀ pé bí ṣe rí rèé torí pé bẹ́ẹ̀ ti jẹ́ ń tọ́ lajú tí wọ́n lówó tí wọ́n gbajúmọ̀ tí wọ́n mọ̀ yàn. àwọn èèyàn náà ló ti ìgbésẹ̀ kan lásán ẹgbẹ́ra yín láàrẹ yóò ṣèkì ẹ̀ kò ṣèkì ẹ̀ ààrẹ fún declare gangan ló ṣèkì fún ara rẹ̀ o. gbọ́ ọmọ yẹn léṣòwò rẹ̀ o ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó Moshood Kasimawo Abiola o ò tó èèkánná Moshood Kasimawo Abiola. Moshood Kasimawo Abiola ọ̀rẹ́ olórí àwọn orílẹ̀-èdè àwọn kan ní. bẹ́ẹ̀ni ìwọ ò tí ì ṣe o ò tí ì bá débẹ̀. kódà o ò tó kánsẹ́lọ̀ tó rò òdìpọ̀ kankan mú lu ìrí. bẹ́ẹ̀ni tó kánsẹ́lọ̀ tí yẹn dìbò yàn lábẹ́lé ṣùgbọ́n tiẹ̀ sì dìbò yan MKO Abiola bẹ́ẹ̀ni gbogbo Nàìjíríà ló dìbò yàn ń tá ń gbìyànjú àti sọ fún ọ náà ni wípé kọ́ ọ̀dẹ́ẹ̀dẹ́ mìíràn wéègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe bó bá tẹ́ Ọlọ́run kó gbà fún mi bí ó bá tẹ́ Ọlọ́run kó ọmọ gbà fún mi wàhálà kálukú ni kálukú ló nílé ayé tiẹ̀ láti lò ṣùgbọ́n ń tá ń gbìyànjú àti sọ ni pé gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjìrè àròpọ̀ ọmọ káàrọ̀ òjìrè lòun ìwọ ọmọlúwàbí ṣe pàtàkì nínú gbogbo tẹ́dà bá ń ṣe lójúmọ́ Àkàndá Ọ̀rọ̀ Awikonko ní àyín lórí ti Ọmọyẹlé Sowore torí pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a lọ dà síbẹ̀ bẹ́ẹ̀ sì wí tòní tọ̀la náà kò ní gbọ́ agídí inú eegun orí kan rán àyà bí ti máa ń tiẹ̀ dá káàkiri nù bí ti ń ti Ọmọyẹlé Sowore káàkiri ń tiẹ̀ náà nù mi ò rí gẹ́gẹ́ bí aṣíwájú kankan bí gbogbo èèyàn bá gbọ́ Ọmọyẹlé Sowore ní lídà
èmi ò lè ever gbà ó ní leader. ṣé dípò ààrẹ tó wù ú náà láti lọ dì í ní bu ẹnu àtẹ́lù yìí. kò wú ọ ipò ààrẹ kan kò wú Ọmọyẹlé Sowore ó wá gẹ́gẹ́ bí mọ̀dàrú ni. ó fi ń ṣe nǹkan kó nǹkan mi ni. ó wá gẹ́gẹ́ bí mọ̀dàrú ni. gbogbo owó tán dá fún tán fi ní ó díje gẹ́gẹ́ bí ààrẹ sọ́dà padà fáwọn tó dá fún. fífala nígbà tí ò díje tí ò sì wọlé tí ò sì kan ó sì ń bẹnu àpò ẹ̀tọ́. lọ́sàánú wa ó nìkan kó àtàwọn yòókù rẹ̀ náà. ẹ tí òun fi tẹ́gbẹ̀rẹ̀ sí ńlá. yóò sáré kú ni ìwà nǹkan jẹ ní afilé iṣẹ́ rẹ̀ ń díje dùnkún sí. àwọn ẹni ẹlẹ́ni. àwọn tí wọn bá máa pè lọ́daràn tí ń pin ẹ̀kan lọ́daràn Elédùà gbà wá nílẹ̀ Nàìjíríà. ẹni àbá máa pè lọ́daràn tí wàá sọ dáràn káàkiri. Ọlọ́run ṣàánú wa ẹja ayẹ̀bá ẹja sẹ́mi mu tá a bá padà dé á tẹ̀síwájú Ojú Abẹ́ lètò ètò lójú abẹ́ ẹ kú kalẹ̀.